ẹ̀yin tèmi ó mọ̀ wá ga báyìí o oríṣiríṣi òun là ń rí lọ́wọ́ Alhaji Wasiu Ayinde Marshal. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti jáde o láti wá fún àwọn bloggers lésì nípa bí wọ́n ṣe ń gbé wọn sọ́tún gbé wọn sósì lórí ọ̀rọ̀ oyúnkóyún. ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán ní Alhaji Wasiu bá da ọ̀rọ̀ bolẹ̀ ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀. Ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn blogger wípé ó ní kí wọ́n ṣọ́gbà wọn o. Wọ́n ní ọ̀rọ̀ lọ́rọ̀ èyí tí wọ́n ń yọnu sí. Wọ́n ní ọ̀rọ̀ tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ èyí tí wọ́n ń ganu sí. Wọ́n ní ọjàlé onílé bó tiẹ̀ lẹ́yìn ó ní ọ̀rọ̀ àwọn bloggers yìí. Wọ́n ní bí wọ́n ṣe ń blọ́ọ̀gì àwọn èèyàn àwọn bloggers àṣebi wọ́n ní ọlọ́run ó blog ayé tiwọn náà. Alhaji Wasiu bá ké èpè mọ́lẹ̀. Wọ́n ní gbogbo àwọn bloggers èyí tó ń blog ọ̀rọ̀ àwọn wọ́n ní ṣe lọ́lọ́run ó fìyà jẹ wọ́n o. Ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀ Alhaji Ayinde Wasiu ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó mọ̀ wá pọ̀ gan. Bóyá wọ́n gbàgbé ẹ jẹ́ ká rán wọn létí wípé nígbà tí wọ́n ṣe fídíò oyúnkóyún yìí wọ́n pe attention àwọn tiktokers àtàwọn Facebook àti gbogbo àwọn tí wọ́n ń gbé fídíò káàkiri. Wọ́n ní kí wọ́n lọ tan bluetooth wọn kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa pé kí wọ́n gbé káàkiri kí wọ́n pín káàkiri. Kí wá ló dé tó fi wá di wípé Alhaji Wasiu wọ́n wá jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní bú àwọn bloggers wípé bí wọ́n ṣe ń blog ọ̀rọ̀ ayé àwọn ọlọ́run náà ó blog ọ̀rọ̀ wọn tí wọ́n tún ń ki èpè mọ́lẹ̀. Kí ló dé tó fi bá tèpè dé? Kí ló dé tó fi bá kanra dé? Kí ló dé tó fi jẹ́ wípé wọn ò tiẹ̀ kí ń fẹ́ rárá káwọn èèyàn tiẹ̀ bá wọn wí rárá fún gbogbo ìwà àbàjẹ́ èyí tí wọ́n ń wò yìí. Wọ́n kàn ṣáàfẹ́ ká dákẹ́ ká máa wo gbogbo ohun tí wọ́n ń ṣe fún àwọn obìnrin tí àwọn náà sì bí ọmọbìnrin. Eléyìí ò bójúmu. Bàbá ti jáde wọ́n ti sọ̀rọ̀ sókè o. Wọ́n ti sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ nǹkan tí wọ́n wí kó tó di wípé àtẹ̀síwájú. ẹ má blog ẹ blog àwọn èèyàn ọlọ́wọ́ á blog yìí ṣé wọ́n ti ọ̀tún gbogbo blogger á ṣe bí ìyá tó ń tẹ̀lé wà tí ó ti gbàgbọ́ alẹ́. ṣé ń tọ́ bàjẹ́ tó mọ̀ pé lọ́kùnrin tó ń ṣe yóò dá òjà ní onílé kò tiẹ̀ yẹn ẹ bá ti lè kọ́ sọ́bí àbí ẹ gbowó yẹn ẹ ti rọ́pò òun ẹ ti rọ́pò tán. Abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Alhaji Wasiu Ayinde Marshal yìí. Ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ yìí ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́. Tá a bá tiẹ̀ wá wọ ojú orí Alhaji Wasiu Ayinde Marshal wọn ò kí ń ṣọmọdé rárá. Bàbá 70 years tí wọ́n wá ń worú àwọn wà báyìí à ń bá wọn wí wípé bóyá wípé wọ́n hùwà kan èyí tí ò bójúmu pẹ̀lú orin. Wọ́n tún wá ń dá ọ̀ràn kó ọ̀ràn. Wọ́n wá ń hùwà bí ẹni tí àwọn ti ṣe ń táwọn ṣe yìí kò sẹ́ni tó lè má wọn ní tó bá wọ ẹlẹ́nu ni kó fẹnu rẹ̀ sọ. Àwọn tán tún wá ń bá wọn wí gan lórí ní tí wọ́n ṣe tí ò dáa. Wọ́n tún ń képè mọ́lẹ̀ wọ́n tún ń fún wọn lépè wípé ọlọ́run ó ṣe kinní kan fún wọn. Ṣó yẹ kó rí báyìí? Ṣó yẹ kó rí báyìí? Abẹ́ẹ̀rí gbogbo ìwà tí bàbá yìí ń wò èmi ò mọ̀ bóyá mo ò láwọn kan tí wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ torí pẹ̀lú bí gbogbo ayé ṣe kẹ́nu bò wọ́n tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣe ló yẹ kó wà sọ́ba kó wò wípé ìwà táwọn wù yìí náà kì í ṣe ìwà tó bójúmu rárá o kì í ṣe ní tó dáa rárá. Ṣùgbọ́n kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ni bàbá jáde o tí wọ́n wá ń fún àwọn bloggers lésì tí wọ́n sì ń gbé wọn ṣépè pé kí wọ́n sọ́gbà wọn ò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ wọn. Àwọn ti gbàgbé wípé gbogbo ohun tí wọ́n bá ti gbé wá sí orí ayélujára tí wọ́n ti make public ó ti di dandan. Àní àwa ò ganu sí i á sì gbẹnu sí i. Wàláhì bí èèyàn ṣe dáadáa á sọ.
bí èèyàn sì ṣe ó kù díẹ̀ káàtó náà gbogbo ẹ̀ náà òun la sọ ìgbà tí wọ́n ti ń ṣe dáadáa tí a rí pé wọ́n ti yíwà wọn padà sí àwọn èèyàn tí wọ́n ti ń bá àwọn èèyàn rẹ́rìn-ín tí wọ́n ti ń bá àwọn ọmọọṣẹ́ wọn ṣẹ̀fẹ̀ gbogbo ẹ̀ náà la jáde tá a wá wí nígbà tán bá sì tún ṣe tí ò dáa tí wọ́n hùwà tí ò dáa ó ti di dandan wàláì á gànù sí àwo sì wá wí ní tá a bá rí kò sẹ́ni ẹnìkan kò lè pa bloggers lẹ́nu mọ́ o láláì ẹnìkankan kò lè pa bloggers lẹ́nu mọ́ ntẹ́ ẹ̀ bá ti fẹ́ kí àwọn bloggers ó mọ̀ ẹ mọ́ kókó wá gbé jáde ẹ mọ́ gbé sí orí ayélujára tó bá fi lè mú yín tẹ́ ẹ gbé síta táwa ti rí wàláì àwọn bloggers ó gànù sí ẹ̀yin ni kẹ́ ẹ yíwà wọ yín padà gbogbo àwọn ìwà tẹ́ bá mọ̀ pẹ́ ń wù tí ò dá láwùjọ tẹ́ ẹ fẹ́ kún wúrú rẹ̀ sí àwọn ọmọ obìnrin èyí tẹ́ ẹ bá ní ẹ̀yin náà ẹ já mi lórí rẹ̀ ẹ mọ̀ wúrú àwọn wà bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ní kẹ́sì mọ́ sọ fún àwọn ọmọ ọkùnrin yín wípé irú àwọn wà báyìí ò bójú mu láwùjọ torí wípé tí àwọn ọmọkùnrin náà bá ń wúrú àwọn ọmọ wà tẹ́ ń wù yìí ilé ayé ò ní lójútùú o gbogbo nǹkan ó máa dàrú wàláì ìgbéyàwó gan ò ní wo àwọn èèyàn jókòó tì mọ́ gbogbo eléyìí kì í ṣe ní tó bójú mu fún ìdí èyí ẹnikẹ́ni ò lè pa bloggers lẹ́nu mọ́ o tá a bá rí wàláì àwì á sì sọ ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí ni tí ẹ̀yin náà rò lórí gbogbo ohun tí Alhaji Wasiu Ayinde Marshal èyí tí wọ́n tún sọ nínú orin wọn yìí gbogbo ìdáhùn yẹn fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ ire o.